alápàtà wọ́n ní bàdà àti olóṣèlú gbogbo ẹ̀ kábíyèsí orí ẹni tá a pẹ̀kùn sí kérò ṣùgbọ́n mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan tẹ́ ẹ̀ tí ì dé ọ̀rọ̀ ńlá ni bí èèyàn bá ti lùwẹ̀ ó lè kan tó tásìkò ọ̀bá tó kò lè bọ́ sí o mọ́ para ẹ kàn gbìyànjú díẹ̀ kó dẹ̀ mọ́wọ́ kó ń bẹ̀ mo ní gbogbo èèyàn kì í gbẹ́ odò tí í mú ń bẹ̀ gbogbo èèyàn kì í sì bá wọn dá àjọ tí kó àjọ ẹ ti ń kọ̀pẹ́ lè má fẹnu tọ́kula àwọn ọmọ rẹ̀ dànù gbogbo Mogaji ti mẹ́mí ẹ wò ẹ mẹ́mí kó mi pé kò ní kàn yín oyè ọkàn yín Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ti jẹ Mogaji rí ó sún kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ kó Olúbàdàn ti a bí ó ṣe kàn wọ́n náà nu bọ̀d má gbàgbé máa ṣe àmì jẹ́màdé ṣàdúrà pé ẹ kájọ Ìbàdàn gbogbo Mogaji ẹ kájọ Ìbàdàn. tó akílódé ọmọ tá Àlàbí kú kálẹ̀ akílódé. òyìnbó lẹ́yìn tí tèmi máa ń ròyìn àjò aládélẹ́yẹ ọ̀rọ̀ bàbá mi kọ́ńkọ́ bí o ṣe ọ̀pá-ìjọ tẹ̀là ọmọ agogo ìjà ọ̀dọ́ tẹ tó fi sọ pé ẹdẹ ọ̀sọ́kọ̀ ìdìbò tó fi sọ́kọ̀ ìdìbò kò mú kọ̀ wálé kò sí kábíyèsí o ẹ̀wẹ̀ mo kì bá mi ààrẹ mùsùlùmí lẹ́ẹ̀kan sí lẹ́ẹ̀gbẹ́jọ ẹ̀mẹ́wàá barista ní ìyájẹ́ wọlé tó ti ààrẹ ẹgbẹ́ ọmọ bíbí ilẹ̀ Ìbàdàn CCII tí wọ́n tó sáà kejì lọ àkókò rẹ̀ ní ilẹ̀ Ìbàdàn wù ń bàdàn ó pẹ́ pé ọmọ CCII lọ́jọ́ pé gbogbo náà lájọjọ́ ọmọ ẹgbẹ́ tọ́ra àjọ níní mo kí ọ kú oríire o barista ní ìyájẹ́ wọlé. Thai currency state ti mi nípa ibi apá bíi a sì ní kọ ìtàn bú ńlẹ̀ Ìbàdàn ẹ̀yin tí ẹ wà bí ti pọ̀ jù ó ti pọ̀ jù.